So, this is Crossblog X TV. Don't forget to subscribe, like, and share. Lórí ọ̀rọ̀ Prophet Olu Alo, fún gbogbo ẹ̀yin tẹ́ tí ń sọ pé èèyàn ò lè béèrè lọ́wọ́ olórí kó fi ìyàwó ẹ̀ hàn. Kò ń ṣe right àwọn aráàta láti béèrè lọ́wọ́ olórí. Wọ́n ní one-sided lẹ́wà o. Arábìnrin ìràwọ̀ méjìlá ti jáde báyìí o. Wọ́n ní iyì wo ló wà fún ọba tí ò lólórí láàfin. Wọ́n ní báwo lẹ ṣe máa ní ẹgbéyàwó yín pamọ́ ẹ lè fìyàwó yín hàn. Àbí yàn gbé ọkọ yàn pamọ́ èèyàn lè fọkàn hàn. Kó má yẹ kó ti ní bá àti bó nìyẹn o. Ẹjọ́ ẹja gbọ́ lẹ́nu màmá ìràwọ̀ méjìlá. Prophet Sam Olu Alo, mo ti wọnú ilé yín wá sà. Ẹ má bínú gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Kì í ṣàfojúdi. Iṣẹ́ ló pọ̀ lọ́wọ́ mi. Mo sá ń gbọ́ Sam Olu Alo, mo sá ń gbọ́ Rotimi Daniel, ṣùgbọ́n mi ò fólò. Ẹ jọ̀ọ́ kì í ṣàfojúdi. Ọjọ́ Friday tó kọjá yìí, níjọ́bọ̀ òkè bá lo mọ̀mọ́ kan fún mi. Mọ̀mọ́ yẹn ń sọ̀rọ̀ sí mò ń wò bí fíìmù torí mi ò fólò. Mọ̀mọ́ yẹn ọgbẹ́ mọ́mì ó yẹ kẹ́ ẹ fólò o. Ẹ má bínú. Ìjọba òkè kìíní ń ṣẹlẹ̀. Ìjọba òkè sọ pé mo gbé ọ̀kalẹ̀ fún bí oníròyìn. Nǹkan dé bá ránṣẹ́ mi, ó sọ pé kò kàn. Mi ò sọ bẹ́ẹ̀ bàbá mi. Ó mú ṣe jáde wá. Mi ò wá sọ pé brother Rotimi Daniels ẹ ṣe bí ìránṣẹ́ Ọlọ́run pé bó ní ìyàwó wọn àtàwọn ọmọ wọn. Mi ò wá dá brother Rotimi lẹ́jọ́. Mi ò sì wá gbáre fún wọn. Ẹ gbọ́ mi. Prophet Sam Olu Alo. Mi ò sì wá sọ pé bẹ́ẹ̀ ṣe lọ ń gbé lọ́ọ̀yà káàkiri ẹsẹ̀ tí ò dáa. Gbogbo ìràwọ̀ torí mi wò mo kàn fẹ́ jẹ́ kó tẹ́tí gbọ́ mi. Gbogbo ìránṣẹ́ Ọlọ́run pátápátá ẹ gbọ́ èmi ìràwọ̀ méjìlá. Kí ló kọ́kọ́ da orílẹ̀-èdè rú? Kí àwọn ènìyàn wà nínú ayé kan sọra wọn dára ọ̀run. Olódo orílẹ̀-èdè rú. Kálukú pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ rẹ̀. Ṣùgbọ́n Prophet Sam, kí n tó sọ ti yín, ẹ kọ́kọ́ sáré jẹ́ kí àwọn ènìyàn mi tí mo wá ẹ jẹ́ n sáré wọnú ìdílé lọ. Gbọ́n táyéráyé wí ìwọ ìràwọ̀ tó rí mi wò. Ọkọ ni ọ́ tàbí ìyàwó ni ọ́, sáré gbọ́ mi ná. Ìwọ ọkọ tó lè explain ara rẹ fún ìyàwó rẹ. Ó yìí sí olórí gidi o. Ó yìí sí ìsàsíwájú. Àwọn olórí àwọn aṣíwájú, àwọn tá ń pè ní ògo. Ó yẹ ká máa kọ́ láti lè explain fún àwọn ènìyàn wọn. Ìwọ ìyàwó tó sọ pé ìwọ ti gajú kó mọ explain ara rẹ fún ọkọ rẹ. Mọ́mì mi o. Tán bá ń pe àwọn olórí nínú àwọn ìyàwó, ó gbọ́dọ̀ jáde toró ìsàwú síwájú. Ó èso lórí gidi. Ẹ jẹ́ ká kọ́ láti máa lè explain ara wa. Níwájú ènìyàn àti Ọlọ́run, Ọlọ́run gan join ara rẹ̀ mọ́ ènìyàn. Àwọn ènìyàn lọ́lọ́run ń lò fún ènìyàn. Ó jẹ́ mọ̀ pé wọ́n tó bá ti lè explain ara rẹ̀ fún àwọn ènìyàn rẹ̀, fáwọn society rẹ̀, ó yẹ lásíwájú. Ó gbọ́ mi.
jẹ́ sáré dragi kìíní lọ bí báyìí. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ n kó pọ̀. Àwa ìránṣẹ́ Ọlọ́run a gbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe rere. Ìwọ ìránṣẹ́ Ọlọ́run tó bá ti bi léèrè question bó ṣe bi prophet Alo Sam Alo pé ìyàwó yín ńkọ́ tẹ́ wá lọ ń gbé lọ́yà sà. Ẹ fẹ́ dà sáwù jù ọ̀rọ̀ yín dàbí baálé ilé tíyàwó rẹ̀ sọ pé kí ló dé tẹ́ fi pẹ́ kẹ́ tó wọlé tó wá ń sọ fún ìyàwó rẹ̀ pé tó bá fẹ́ máa sọ mi ó kó lọ nínú ilé mi ni o. Alábòsí ni irú ẹni náà. Ẹ gbọ́ mi sà. Ó lè ṣẹlẹ̀ sí mi lọ́la o. Ìwọ tí ìgbà ojúmọ́. Ẹ̀yin pásítọ̀ ẹ má jà máa yára wa kúrò láàrin àwọn ènìyàn o. Ó ló fà tí ọ̀pọ̀lọpọ̀ ìbàjẹ́ sì pọ̀ lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ o. Ìwọ pásítọ̀ tá bi léèrè ọ̀rọ̀ pé prophet Alo Sam Alo ìyàwó yín àtàwọn ọmọ yín ńkọ́. Ìránṣẹ́ Ọlọ́run tí ò bá lè protect àwọn ìdílé ẹ̀ pé ìfẹ́ jẹ́ kójú máa rí wọn kò lè protect ìjọ ẹ̀. Ó gbọ́ mi. Kẹ́ ẹ kọjú máa ránṣẹ́ ìránṣẹ́ yín ká mọ̀ máa fàfàkúfà ẹ sì gbé ọmọ yín àti ìyàwó yín jáde. Dádì tẹ́ ẹ bá lè ṣàlàyé yín fún ènìyàn ẹ lè ṣàlàyé ara yín fún Ọlọ́run. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ má máa rò pé a ti ga jù ká máa béèrè question lọ́wọ́ wa lọ, a ti ga jù ká máa lè explain ara wa lọ. Ẹ̀yin gan ló yẹ kí àwọn ènìyàn máa kọ́gbọ́n lára wọn. Ké bí dádì ṣe ga tó dádì ò tiẹ̀ fa nǹkan kan dádì sì ó sì sọ pé ṣé n tẹ́ ń fẹ́ nu ọmọ mi ni ìyàwó mi ni. Ṣé fídíò yìí ò ti máa gùn? Ẹ dákun ẹ má bínú ẹ̀yin ènìyàn mi. Fídíò yìí ò ní apá kejì. Mo fẹ́ lọ wá àlàyé nǹkan kan wá kémi àti yín lè kọjú mọ́bẹ̀ ká lè bá a mọ̀ wípé àparò kan ojú kan lọ àfẹ́yí tó bá gorí ibi. Pàdé mi lẹ́sẹ̀ kejì. Ìràwọ̀ méjìlá lórúkọ mi lẹ́ẹ̀kan sí. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.